Anna Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òun náà tún wá ní sadidu wa qaribu sadidu wa qaribu ẹ ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn èèyàn ẹ fa àwọn èèyàn mára la tanaza'u ẹ má lé àwọn èèyàn sá infiru ẹ fa àwọn èèyàn mára wala tunfiru ẹ má lé àwọn èèyàn sánú ẹ̀sìn lẹ́ni àwọn eléyìí lé èèyàn sá ni wọ́n dẹ̀ ń pera wọn ló ń súnà tí bó. Àná màmá pé rẹ̀ ló ń súnà rí mùsùlùmí ló pé rẹ̀ ẹ lọ wà wà nábì Ọlọ́run wa ana awwalul muslimina wa ana awwalul mu'minina wa nanu lahu muslimuna afdalul ismi liman amana billah èyí tó dáa jù nínú orúkọ fẹ́ni tó gbọ́ Ọlọ́run gbọ́ ni kó jẹ́ kí ni o ali muslim gbogbo ọkọ̀ tó kù lẹ́yìn ẹ̀ òun kọ́ lóní òun yà á lóní torí pé wala tamutunna illa wa antum muslimun tí wọ́n bá ń pèrè ẹ lóní sunna yahudi ńkọ́ ṣe bá lu sunna làwọn náà nasara ńkọ́ alu sunna làwọn náà o lè jà mí níyàn torí pé ìwọ ò ní fòye gbé bá nàbì sàlám sọ yìí pé latataba'anna sunana man qabilakum ńgbò báyà ẹ padà máa tẹ̀lé ìlànà kí là ń pè nílànà sunna ìlànà àtọ́ríkì ìlànà àwọn tí wọ́n ṣáájú yín dé pé tí wọ́n bá báyàwó wọn sùn ní gbangba ẹ fẹ́ ṣe aliyahudu wa nasara kí náà fi ròyìn wọn sunna lọ́dọ̀ yahudi tó ń ṣe yahudi alu sunna ni lọ́dọ̀ rẹ̀ tòró òun náà wà lójú ọ̀nà kan nasara tí ń ṣe sunna alu sunna ni lọ́dọ̀ rẹ̀ tòró òun náà wà lójú ọ̀nà kan àmọ́ n tó exception gbogbo àwọn èèyàn náà ni pé mùsùlùmí ni wá ló fi ní inna dina inda Allahi al-islam kò sọ pé inna dina inda Allahi as-sunna ó ní inna dina inda Allahi al-islam níbo láti wá mú mùsùlùmí wọ́n mú látara aslama yuslimu islama muslimun kí ló bí ká pera wá ń sùn ní politics against Shia pé Shia làwọn huwa shi'iyyun wa ana sunniyyun kéèyàn fẹ́ pèrè ẹ̀ ní sunni pàápàá bídíà ni èyí tó ń bẹ lójú ọ̀nà náà ni pé ní o kò jẹ́ kí ni o kò jẹ́ mùsùlùmí ìyún ìwọ ló dẹ̀ máa rán ìwọ̀n èmi kọ́ ní ìmọ̀ràn ibo náà ti wá rí n tó jọ Kùránì là ń wí tọ́lọ̀ ní la ya'tuna bimithlihi wọn lè rírí ẹ̀ mú wa o law kana ba'duhum li ba'din zahira kódà tápá kan àlìjẹ̀nú àtàpá kèèyàn tí wọ́n bá ń ranra wọn lọ́wọ́ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ táwọn kan ń gbé gègé o gbọ́n tálù Kùránì tọ́lọ̀ ń sọ ń gbà tó rọ ẹ̀ Kùránì ó ní law kana al-bahru midadan li kalimati rabbi odò òkun tí ń bẹ yìí gbogbo odò òkun yìí tó bá lè jẹ́ yíǹk fún ọ̀rọ̀ Ọlọ́run tá a rọra ń wò yìí ẹ máa kọ́ kalẹ̀
ó ní lanafida al-baharu odò yẹn ó sì gbẹ qabla an tanfadda kalimatu rabbi kí wọ́n tó rí ọ̀rọ̀ Ọlọ́run ọba mi kọ tán. ó ní law jina bimithlihi madada kódà tẹ́ ẹ bá tún lè ríru àwọn odò yẹn mú wá madadan tí ó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ kó tún jẹ́ tàdá wọ́ Ọlọ́run bó ṣe ròyìn Qur'an law kana al-bahru midadan li kalimati rabbi odò òkun àtọ̀sánì tá a bá sọ di tàdá tó di yínkì tá a wá fẹ́ fi kọ àwọn ọ̀rọ̀ Ọlọ́run tá a kọ kalẹ̀ yìí fáwọn ànábì Ọlọ́run lanafida al-bahru qabla an tanfadda kalimatu rabbi ṣòro àwọn odò yẹn wọ́n á gbẹ ọ̀rọ̀ Ọlọ́run ó sì ṣẹ́kù lẹ̀ law jina bimithlihi tẹ́ ẹ bá wá lè ríru odò yẹn mú wá midadan káwọn náà máa jẹ́ inks ọ̀rọ̀ la ya'tuna bimithlihi wọ́n á lè rí n tó jọ Kùránì mú wá àwọn àfáàdé fọ́ọ̀mù àdìsù wọn lọ́nà Nábì sọ pé innama utitul kitaba wa mithlahu ma'ahu wọ́n fún mi lálù Kùránì wọ́n sì tún fún mi ní tó ṣe kíni o tó tún jọ tó ṣe dédé ẹ̀ àkídà àwọn nù ṣàkídà Islam lèyí o àkídà Islam ní pé alukur'an nìkan ni wọ́n sọ kalẹ̀ fún Muhammad alayhi salatu wa salam tá Nábì dẹ̀ tún sọ nínú Sahih Bukhari yẹn náà èmi àní ẹ why are you quoting from Bukhari ṣe bàbá rẹ lónìí ni o gbọ́rọ̀ Imam àní if you see what you like in Bukhari you will use it if you see what you don't like ẹ bó ṣe yẹ kó rí náà nù kì í ṣe pé mi ni mi ò like ẹ kò bá Kùránì lọ ni. Imam Malik radiyallahu ta'ala anhu ó ní ma min ahadin illa warudda alayhi illa sahiba hadha al-qabr kò sáfà náà láyé àfi kárí ń ta fẹ́ kódà nínú ọ̀rọ̀ rẹ̀ kóun náà sì rí ń tó fẹ́ kódà nínú ọ̀rọ̀ ẹlòmíì illa sahiba hadha al-qabr ó láyà fẹ́ ti ń bẹ nínú sàárè yìí etí sàárè ànábì ló wà ń jọ náà kí ni sọ yọ̀ ni pé alukur'ani yìí nìkan ni ò ṣe kiri o ni ò ṣe kódà nù tòrọ̀rọ̀ tí wọ́n fi rán nu lànàbì fi ń sọ tí mo fẹ́ mú wá ní Bukhari ni pé ma minal anbiya'i nabiyyun kò sá nàbì kánú àwọn ànábì Ọlọ́run o illa wa qad utiya minal ayati ma mithlu ali amana bihil bashar tó yẹ pé a fún lámì kan àmì yẹn làwọn èèyàn ò rí lára ẹ̀ ni wọ́n fi gbà fún. ó ní àlá wa innamal ladhi utituhu kana wáyà èyí tó fẹ́mi náà ni wáyì tí ń jálù Qur'an. sọ̀kè gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n fún ní àwọn mu'jizatun òun nìkan ni wọ́n fún ní mu'jizatul Qur'an mu'jiza al-Qur'an ni gbogbo èyí tó kù ní àrọ́ ni àgbélẹ̀rọ fabricated òṣùpá pín sí méjì fabricated àfa àṣàlẹ̀ èkó tí ó mọ̀ wọn rẹ̀ tá ló ń sọ ń jò ní Al-Mubarak ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn ìwọ ni kò tẹnu bọ́ náà ẹ̀dẹ́bẹ̀ comparator lòun náà fi bẹ̀rẹ̀ o lòun náà sọ̀rọ̀ ẹ̀dàfà báwọn kan náà ṣe ń rán gànàgànà nísìn tí wọ́n máa fẹ́ condemn àfà ìwọ kan l'opportunity opportunist you are opportunes ẹ wá misuse yẹ tí o bóyá bá fẹ́ sọ̀rọ̀ pé Mujibu Mọ́ríkà yìí sọ̀rọ̀ kan yóò wá jẹ́ irú onírùngbọ̀n pupa ṣé Ànábì ló ń kúrùngbọ̀n ní pupa Ànábì ló ń títí irùngbọ̀n ní pupa àbáwọn ọ̀rọ̀ tá a kójọ sínú síra wọn lá Ànábì ní ká yírù ṣéyìbá ẹ yí irun fún ewu ló ní ká yí padà o gbogbo ẹni tí ò léwu náà ní ìsìn náà ló ń títí irun bí ọmọ gáràjì irun tó funfun náà ní ká ṣe tẹ̀gì yí irú ẹ̀ ká lè máa dùn rí ká máa dùn wò kìí ṣe èyí tó dúdú ó ní wàhálà òbíṣẹ́ yìí kódà kó jẹ́ pẹ̀lú nǹkan kan àwọn àfáà náà fi kún pé wàjá níbu sàwádà ẹ jìnnà sí dúdú síyáàdà ní lórí hadith torí pé Abubakar ló dúdú Usmanu dá irun dúdú ara wọn sàhábà tí wọ́n lò dúdú hadith tí wọ́n rọ ní wípé ẹnikẹ́ni tó bá dá irun funfun ẹ̀ sí dúdú pé kò ní gbóòórùn àlìjánnà sí mu pé àwọn kan bọ̀ o yasbiguna ru'usahum bis-sawad
wọ́n máa dá irun wọn dúdú ànábì láwọn yẹn ń bọ̀ ẹnu ẹ̀ṣẹ̀ tó ń pọ̀ṣẹ̀ ni pé wọ́n dá irun sí dúdú engineer ẹnu ọ̀ràn tó kọ̀ dá ni pé wọ́n dá irun sí dúdú wọ́n à lẹ́ṣẹ̀ mi pé wọ́n kàn dá irun sí dúdú ẹ dákun kí lọ́lọ́run fi dárun wọn náà tẹ́lẹ̀ wọ́n ní wọ́n à ní gbóòórùn àlìjẹ́nnà wọ́n à ní gbóòórùn ẹ̀sìn mú ó dá o Abubakar ń kurun sí dúdú Usman ń kurun sí dúdú pẹ̀lú àwọn sàhábà mi ṣé wọ́n à ní gbóòórùn àlìjẹ́nnà ìyẹn ń fi hàn wípé níjọ́ tí àwọn èèyàn ń kurun sí dúdú yẹn àdísù yóò tí ì sí kó lè máa pé nǹkan ń ṣe wá ra àdára yìí fún àlékà bí ráyì ìwọ náà ló làákàyè tiẹ̀ dandan kọ́ ni kó wá mú tèmi kó wá máa di mẹ́rù àyírí kan ṣe ní jẹ́ bẹ́ẹ̀ èmi sì mò ń dámú tọ́pìkì wá ni èmi ò lè dámú tọ́pìkì wá n tá n sọ yìí ni ó lọ rán mọ́ àwọn kan náà sì jókòó tiẹ̀ wọn ìwọ náà ṣe tọ́pìkì jẹ́ à lọ sínú àyà mi bá ń lọ sínú súrọ́tù Hud àyà 13 tún gbọ́ ń tọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ kan yìí náà wọ́n ní àmì yakulu naftarahu àbí wọ́n ti ẹ̀rọ pa nàbì fúnra ẹ̀ ló ń rọ kùránì ni àmì yakulu naftarahu àbí tí wọ́n ti ẹ̀ ń sọ ni pé iftarahu òun fúnra ẹ̀ ló kàn ń rò ó ló ń sọ kó lè mọ̀ pé kìí ṣèrònú tiẹ̀ ọlọ́ni kúl bá mi sọ fún wọn pé fàtú bí aṣírí súwàrí ó dẹ̀ mú súrà mẹ́wàá wá mìtìlíhi tó lè jọ mẹ́wàá nú alukur'an muftarayati ẹ̀yin náà ẹ̀rọ ò gbọ́ bí aṣírí súwárí muftarayati ẹ̀yin náà ẹ̀rọ súra mẹ́wàá ẹnìkan wá rọ odidi ìwé kan ní ntọ́lọ̀ níwọ̀n lè rí mú wa ó wá ní wad'u man istata'tum min dunillah ẹ wá pé àwọn tágbára yín bá ká ẹ fọlọ́hún lẹ̀ ẹ má fọlọ́hún jẹ́rìí sọ̀rọ̀ ara yín in kuntum sadiqina tó bá yẹ kó òdodo lẹ bá ń sọ àwa padà láwọn tí wọ́n jẹ́rìí síwèé yìí yóò gbọ́n tí ń bẹ́ẹ̀ nù ẹ̀ lọ lálàáfíà ìtọ́lọ̀ ní káwọn kèfèrí yẹn ṣe tí wọ́n rí ṣe yẹn àwọn mùsùlùmí ṣàyà gbangba wọ́n padà ṣe tó láwọn Yahudi tì wọ́n sí. bá ń lọ sínú súrátù Yunus aya 38 ọlọ́run tún múrú ẹ̀ wá ń bẹ̀ ọlọ́ni wa ma kana hadhal Qur'an an yuftara min dunillah kò ṣeé ṣe fúnrú alukur'ani tiwa yìí an yuftara kẹ́nìkan wá jókòó kó ló ń fẹ́ kọrú tí ó jọ subhanahu wa ta'ala jalla man la yamutu ila yawmiddin títóbi ọba tí ò ní kú láíláí ó gbọ́ bó ti ń sọ ni wa ma kana hadhal Qur'an an yuftara kò ṣeé ṣe fúnrú kùránì tiwa yìí o an yuftara kẹ́nìkan wá lóun nílà káyì òun wá fẹ́ kó ọ̀rọ̀ jọ kó wá lóun rọ bá ń sọ fún wọn pé kúl sọ fún wọn pé fàtúbì súrà tí mithili yìí nìkan tiẹ̀ mú súrà ẹ̀ ọ̀kan wa wọn lè rí mẹ́wàá mú wa káwọn náà tiẹ̀ rọ wad'u man istata'tum min dunillah in kuntum sadiqin ẹ pẹ́ ní tẹ́ ẹ bá lè pè wá kọ́mọ̀jọ́ ọlọ́run lẹ́ẹ̀fi jẹ́rìí sí ẹ dákun kí náà fi ń jẹ́rìí sáwọn àfa àdìsí lónìí àwọn àfa jẹ́rìí sí pé gbogbo ẹ̀ láfíàfíà ni kì í ṣe pọ́lọ́hún ìyẹn fi hàn wípé ta'addahumullahu ta'ala ọlọ́run challenge wọn báwọn tí wọ́n ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbọ́rọ̀gbọ́rọ̀ pédépédé o gbọ́ fi ṣakin tẹ́ ẹ bá ń ṣe iyèméjì lórí ẹ̀ lẹ́ni Muslim is now doubting the Quran bẹ́ẹ̀ nìkan bá kóòtù Quran fún wọn nísìn kò sí ní tó lè mọ́ kóòtù wọ́n mọ lọ́rọ̀ ẹni ẹ̀ tún gbọ́ ní táfà kan tún wí ó tún fòfẹ́ rẹ̀ kán lè ló mọ̀ ọ̀rọ̀ sọ ìtẹ́mọ̀ gbọ́nù ọlọ́run ti ní láyà tún nábì mithlihi wọ́n á lè rírú ẹ̀ mú wa
ẹ wá dákun aládìsù yìí tá a sọ pé ànábì sọ wípé utitul kitaba wọn lánàbì ni wọ́n fún mi ní tírà nígbà wọ́n fún mi lálù kùránì tán Ọlọ́run ò tún wá fún mi ní kùránì nìkan nítawọn afọ́nsún náà máa ń sọnù wọn wá lánàbì tún ní wa mithilahu ya Rasulallah wọn lánàbì Ọlọ́run tún ní wa mithilahu ma'ahu ó tún fún mi ní míì kún ẹ dákun kí ló fún kún ṣe rí i pé àwa mùsùlùmí Ọlọ́run ní kó ṣàánú wa a mọ̀ rí àwọn ọ̀rọ̀ yẹn tọ́lọ́mbá ní afala yatadabbaruna al-Qur'an kí ló yẹ tẹ́lẹ̀ wòye sálù Qur'ani àwa fẹ́ kẹ́nìkan kan wòye sí àdíìsù yìí kódà àwọn àfa àgbà kó lálàáfíà ọ̀gbọ́ àdíìsù pé wọ́n fún mi ní tírà wọ́n tún fún mi ní n tó ṣe kíni o n tó jọ àwọn àfáàgbà pàdísù tó ṣe kíni àdísù tó lálàáfíà ni kò wá yé èèyàn ọ̀nà tírú àpẹẹlẹmísìn tó bá lé èébú ní òmò bú pé ẹ gbọ́ aláìmọ̀kan yóò máa wábi tẹ́ ẹ ti mú tí kẹ́sọ̀ ti di fatia àníyàn kọ́ la fẹ́ jẹ́ nù kéwù mọ̀ fún wùmù lánìdì ìkànnì àwọn àyímọ̀ sọ pé al-ilmu laysa bi kathrati riwaya ìmọ̀ kì í ṣe bí bó ṣe ní tó pọ̀ tó ìntànpẹ̀ nímọ̀ làgbọ́yé ìntò ń jẹ́ ìmọ̀ òun náà ni àgbọ́yé kì í ṣe pé bó ṣe mọ̀ ó pọ̀ lórí ẹ̀ ó gbọ́ lárúbáwá bà jẹ́ tó bá wò lọ́dọ̀ àwọn àfáà nísìn wa mithilahu ma'ahu yẹn wọ́n gbà pé minal ahadithi as-sahiha ath-thabita lọ́dọ̀ àwọn afọ́sùn náà nínú àwọn àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ tó lálàáfíà lọ́dọ̀ ànábì ni wa mithilahu ma'ahu máa gbọ́ o anna Allah atahu wahyan akhara báwọn sọ́nà báwọn afáà sọ nìyẹn o pé Ọlọ́run tún fún ní wáyì míì pé anna Allah atahu wahyan akhara lọ́dọ̀ àwọn afọ́sùn náà wọ́n lọ́ Ọlọ́run tún fún ànábì ní wáyì míì wa huwa as-sunnah wọ́n ní wáyì yẹn là ń pè ní kíni o as-sunnah allati tufassiru al-Qur'ana léyìí tó ń túmọ̀ al-Qur'an wa tubayyinu ma'anahu tí ó sì máa ṣàlàyé ìtumọ̀ rẹ̀ fún wa aya tí wọ́n wà lónìí pé wa anzalna ilayka dhikra litubayyina lin-nasi ma nuzzila ilayhim wa la'allahum yatafakkarun bí a sọ Qur'ani kalẹ̀ fún ọ litubayyina lin-nasi láti máa fi ṣàfihàn sáwọn èèyàn ń tá a sọ kalẹ̀ fún wọn kó máa ṣàlàyé ẹ̀ fún wọn ṣèbí bá lígì nìtumọ̀ ẹ̀ balig bimana albayan balag ìtumọ̀ albalagu náà ni albayan la'allahum yatafakkarun bóyá wọ́n lè máa ronú wọ́n lè lárò jinlẹ̀ léyìí tẹ́ fi mọ̀ yí pé wọ́n gbà pàdísù àti alukur'an bákan náà ní méjèèjì lọ́dọ̀ àwọn afọ́nsún náà àtàdísì o àtàlukur'ani o wọ́n gbà pé kíni o bákan náà ni tá a sì ń gbọ́ lẹ́nu wọn dáadáa kó bò pẹ́ ń gbọ́ lẹ́nu wọn àdísù náà nu pé ala inni utitul kitaba wa mithlahu ma'ahu nínú riwaya mi wọ́n ní ala inni utitul qur'ana wa mithlahu ma'ahu wọ́n fún mi ń tírà wọ́n tún wá fún mi ní wáyé mi tó jẹ́rù kùránì náà wọ́n fún mi lálùkùránì wọ́n fún mi wáyé mi tó jẹ́rú ẹ̀ wọ́n wá rọ àdísì nírọ̀ wípé wọ́n wá rọ àdísì yẹn tí wọ́n gan ò ní lè ronú débi pé àdísì tá à ń wí àfọwọ́ abúlé àbí ṣé bá gbà wá ó wà nù Musnad Ahmed láfùsù yẹn ti àfọwọ́ adárì mi ni àfọwọ́ abúlé májà náà gbà wá àwọn afá tó gbà wá pọ̀ ó wà lọ́dọ̀ àfọwọ́ Tirmidhi ó wà lọ́dọ̀ àfọwọ́ Al-Maruzi nínú súnà wọn ó wà lọ́dọ̀ àwọn àfọwọ́ Tahawi àwọn àfọwọ́ gbogbo bẹ́ẹ̀ àkíní o nǹkan kẹ́ni o wọ́n sọ aha ẹ̀ Ibn Abani sọ aha ẹ̀ Hakimu sọ aha ẹ̀ lọ́dọ̀ àwọn súnà wọn gbà pé Al-Qur'ani o àtàdísù o àwọn méjèèjì wọn yàtọ̀ síra wọn. ẹ dákun ṣé àná Muhammad Ọlọ́run sọ àwọn àyàtú tá a kà yìí fún ṣóhun náà ló tún sọ míì
Ọlọ́run bá wa dáríjì wa o náà wọ́n yá jẹ́ ká fi yá wa lọ wò ó ká lọ sínú Sahihu Muslim ara àwọn nǹkan tí máa bí èyí tó yẹ kó ṣe làákàyè kẹ́yìn náà wọ́n pe ṣe a lè máa fi àwọn ọ̀rọ̀ àdísù yìí ṣe a lè máa fi wọ́n wé Qur'an mo máa gbé tírà jáde ni torí làákàyè ẹlòmíì kú dílé pé kó máa sọ pé wọ́n wò nǹkan lórí Google irú kò sí tírà tí ò sí lórí Google kò sí tẹ̀fsírì tí ò sí lórí Google kò sí láì fi kéèyàn wò nǹkan lórí Google ṣé n tó ń wí yẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé n tó kà jáde bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó jẹ́ priority torí pé tá a bá kà wọ́n nínú Google ló ti kà ni mo ṣe mọ̀ọ́mọ̀ lọ gbé Sahihu Muslim jáde sọ pé Sahihu lòun náà èyí tí mo sì gbé jáde yìí volume 4 ni al-Jizhu ar-Rabi' al-Jizhu ar-Rabi' òun lélẹ́yìí torí mi abániwọ́n náà tá a rí dání wọn gbogbo ń táyé òfin ní gbọ́n tó ń sọ làwọn máa wí yóò sì rí mugun àti mága tí ó tẹ̀lé torí àwọn èèyàn ò ní lè ronú bọ́lọ̀ tí ní á ronú nígbà tọ́lọ̀ ń sọ̀rọ̀ Kùránì tó ní la'allahum yatafakkarun àwọn èèyàn ò lè ronú àmọ́ àgbọ́dọ̀ ronú sọ̀rọ̀ àdìsù Ọlọ́run ò pé ẹnìkan ní specialist ń bi kan ronú mbẹ́ o ẹ̀yin lẹ́dílẹ̀ sọ̀rọ̀ ayé di specialist ń bẹ tó o bá wò ó rí i pé volume 4 lèyí tí ó ń bẹ lọ́wọ́ mi yìí àmọ́ ní tí mo fẹ́ kà jáde inú volume 5 ló wà tí wọ́n ń pa volume méjì papọ̀ sójú kan ni volume 5 bá mi lọ wojú ewé 120 wá gbọ́n tá a fẹ́ kà yìí o kó wá bóyá lè máa fi àwọn ìwé yìí àwọn àfáà yìí ṣé a lè máa fi wọ́n wé al-Qur'an náà Abubakar bin Abi Shayba wa Zuhair bin Harb wa Ahmad bin Abdata as-Sabi wọ́n wá ní wal-lafzu libn Abi Shayba máa gbọ́rọ̀ tí mo fẹ́ mú wá qala bin عبدة أخبرنا وقال الآخران حدثنا سفيان بن عيينة عن أمر وأنه سمع جابر وني أمر بولن جابر يقول تنسوي أتى النبي صلى الله عليه وسلم قبر عبد الله بن أبي ولا النبي واسيتي ساري عبد الله أم أبي bùnú salul ẹni tó jẹ́ olórí àwọn mọ̀náfìkì pátápátá yányán wọ́n lànàbí wá síbi sàárè rẹ̀ fa akhrajahu min qaburihi ànábì sì wú òkú rẹ̀ jáde nínú sàárè ẹ̀ fa wada'ahu ala rukubatayhi ànábì wá gbé lórí orúnkúnsẹ̀ méjèèjì báyìí ẹ dákun ẹ jẹ́ abira wa léèrè ṣó rọrùn fún èèyàn kan kó dá gbé òkú kó wá gbé sórí orúnkún sí ààrẹ báyìí kú lóhun nìkan òkú tó ti kú ẹ máa gbọ́ wọ́n ti sin òkú nì ó ti wà nínú sàárè ànábì wa òkú mọ̀náfìkì ni o olórí àwọn mọ̀náfìkì ṣe ọ̀pọ̀ ọmọlẹ́yìn ànábì ni tí wọ́n lásàáwọ̀ ni ànábì akhrajahu ó wá wú òkú rẹ̀ jáde fawada'ahu ala rukubatayhi ànábì wá gbé lórí orúnkúnsẹ̀ méjì báyìí òun nìkan ló dá gbé òkú níbi ó ní akhrajahu ó gbé jáde ó wá gbé lórí orúnkúnsẹ̀ rẹ̀ méjèèjì wa nafatha alayhi min riqihi ànábì wá bẹ̀rẹ̀ sí ní fọ́n itọ́ nínú tọ́ ẹnu ẹ̀ ó ń fọ́n sí lára ìyẹn fi hàn pé ó ń fi tọ́ yẹn wẹ̀ ẹ́ wa albasahu qamisahu ó ṣẹ̀ṣẹ̀ wá wọ aṣọ míì fún in tó fi mọ̀ pé ànábì ò ní bísínẹ́sì pẹ̀lú wọn wá fi síbẹ̀ pé fallahu a'lamu ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́ mi tó parí ẹ̀ sí fallahu a'lamu torí pé n tó ń sọ yẹn ó mọ̀ pé àwọn afá aládìsí ló ń sọ̀rọ̀ ìyẹn àwọn náà dáùtù ọ̀rọ̀ yìí ẹni tó gba ọ̀rọ̀ yìí fúnra ẹ̀ wá ó dáùtù ẹ̀ Imam Muslim gan dáùtù ẹ̀ ló fi fallahu a'lam ta ló kọ́ fallahu a'lamu síbẹ̀
lẹ́yìn pé ànábì wá síbi sàárè Abdullahi ibn Ubayy ó wá wú òkú Ubayy jáde ó wá gbé sórí orúnkúnsẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní fọ ìtọ́ sí lára ọmọ yẹn ju ànábì lọ wú òkú ó wá gbé òkú sẹ́sẹ̀ òun nìkan ó wá dá gbé sẹ́sẹ̀ òun nìkan náà ló ń dá fún ìtọ́ ló fi ń nù lára òun nìkan náà ló tún wá fúnra ẹ̀ wọṣọ sí lára ẹ dákun ṣé lè rọrùn láyìn iṣẹ́ ọmọ kékeré tó bá jẹ́ ọmọ kékeré ṣẹ̀gẹ́ tìbí nísìn ó rọrùn díẹ̀ àmọ́ àgbàlagbà ní tí ò rọrùn ni làwọn náà ṣe é gbé fún Allahu a'lamu wọn kọ́ síbẹ̀ òun rèé ó kọ́ ẹ pé kí ní yóò nílé rí ni náà àdìsí kan náà là ń kà lọ ó ní haddathani Ahmed bin Yusuf al-Azdiyu káwọ́ bá lè fi wé Kùránì haddathana Abdurrazzaq akhbarana bun Jurayj akhbarani Amr bun Dinar qal wọn ló sọ pé sami'tu Jabira bin Abdullah mo gbọ́ lẹ́nu Jabiru ọmọ Abdullah yaqulu tó sọ wípé jaa an-nabiyyu sallallahu alayhi wa sallam ila Abdullahi bun Ubayy ba'da ma udkhila ufratahu ó ní ànábì wá sọ́dọ̀ Abdullahi ọmọ Ubayy lẹ́yìn tí wọ́n ti gbé òkú ẹ̀ sínú kòtò lẹ́yìn tán ti sin ó gbọ́ lẹ́yìn tí wọ́n sin ó ní fadhakara bi mithili hadithi òun náà wá múrú hadithi tá a kà síwájú yẹn òun náà múrú ẹ̀ wá in tó ṣẹlẹ̀ ń bẹ̀ náà lòun náà sọ pé kí ni o ó ṣẹlẹ̀ pé ànábì wú òkú rẹ̀ jáde ó wá gbé sórí orúnkúnsẹ̀ ó wá ń fi tọ́ nù lára ó ṣẹ̀ṣẹ̀ wá faṣọ bò ó wá gbé sínú sàárì padà hadithi yẹn di méjì. حدثنا بيجي كنانيو حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا أبو أسامة حدثنا عبد الله بن عمر النافع عن بن عمر قال يا صحيح لما توفي عبد الله بن أبي بن سلول نباتي عبد الله أما أبي أما سلول جادي لاي ونجاء ابنه عبد الله بن عبد الله wọ́n ní ọmọ rẹ̀ tí ń jẹ́ Abdullahi tí bàbá náà ń jẹ́ Abdullahi tó ń wá ń jẹ́ ọmọ Ubayy bun Salul ọmọ yẹn wá bá àná Muhammad fas'alahu an yu'tiyahu qamisahu ó wá bẹ̀ ànábì kànábì ó fún un láṣọ nínú aṣọ tó jẹ́ tàná Muhammad ó wá tọrọ aṣọ nínú aṣọ ànábì kí ló bẹ́ẹ̀ fi ṣe yukaffinu fihi abahu kó fẹ́ fi sin bàbá rẹ̀ tó jẹ́ mọ̀nàfìkì fa àtọ́hù ànábì ṣe fún thumma sa'alahu máa gbọ́ o an yusalli alayhi lẹ́yìn náà ló wá ní òun fẹ́ ká ànábì wá kírun sí lára fa qama rasulullahi sallallahu alayhi wa sallam li yusalli alayhi lànàbì náà bá dìde láti lọ kírun sí lára fa qama Umar fa akhadha bi thawbi rasulillah ni Umaru bá dìde ló bá fa aṣọ ànábì báyìí ó gbọ́ Umaru mú à ṣe pé you can see this respectful ó dà gbé lápẹ̀rẹ̀ nísìn jẹ́ kí n fi àfáàwọ̀ múlẹ̀ ok jẹ́ kí n tiẹ̀ fi ìkànnú àwọn àfáàwà jẹ́ bàbá nípa mọ̀ rẹ̀ kàn fẹ́ ṣe nǹkan kó wáyé pa aṣọ wọn ni màá fi fa wọn padà aṣọ wọn ni wàá fi fa wọn padà ó wá fi aṣọ ó fi fa ànábì padà kò sí pé ya Rasulullah ó fa aṣọ fa ànábì padà ó wá sọ fún ànábì yìí pé atusalli alayhi wa qad nahaka Allah ẹ dákun ẹ bá mú bẹ́ẹ̀ yẹn dání o torí àṣírí irọ́ kan máa tún bí túrú Al-Qur'ani nísìn ó fẹ́ lọ kírun sí i lára wa qad nahaka Allahu an tusalla alayhi tọ́lọ́ ń sì ti kọ́ kó gbọ́dọ̀ kírun sí i lára wọ́n máa parọ́ mi lábẹ́ ìsàlẹ̀ àdìsí ìkan rẹ̀ bá mú dání Umaru wọ aṣọ ànábì ó fa ànábì padà ó wá ń sọ fún ànábì pé atusalli alayhi wa qad nahaka Allahu ó fẹ́ lọ kírun sí lára tó sì dájú pé Ọlọ́run ti kọ́ fún ọ tó o gbọ́dọ̀ ṣe kíni
ó gbọ́dọ̀ kírun sí lára. ẹ wá gbọ́n tá nàbí fi dáhùn ó ní innama khayyarani Allah ó lọ́lọ́wọ́n bá ṣàmì lẹ́ṣà ní pé kí n ṣe tó bá wù mí. wọ́n wá sọ ànábì dẹ́ntí kì í ṣe pé òun la sọ kùránì kalẹ̀ fún ọlọ́run ó máa dìsáyìn ànábì bá mi àwọn ó máa dìsáyìn ànábì lánàbì mi ọ̀tọ̀ entirely. wọ́n lánàbì ní innama ìyẹn pé kò gbọ́n tí Umaru sọ ni ó ní innama khayyarani Allah ọlọ́run ṣàmì lẹ́ṣà lórí ẹ̀ ìyẹn pé ọlọ́run ní kí n ṣẹ̀ṣà ni máa gbọ́ o ẹ̀ṣà ọlọ́run ní kò ṣe ọlọ́run sọ pé istaghfir lahum aw la tastaghfir lahum tọrọ àforíjì fún wọn o sì lè má tọrọ àforíjì fún wọn. in tastaghfir lahum 70 marratan àmọ́ tó o bá tọrọ àforíjì fún wọn má jẹ̀mú nìyẹn o nígbà 70 tí ń jẹ́ 70 o gbọ́ ibẹ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ mú dání o pé tó o bá tọrọ àforíjì fún wọn nígbà 70 wọn lá nàbí wa ní sàásìdù ala 70 màá fi kún 70 yẹn ó ń bí ọlọ́run ń sọ̀rọ̀ lọ́tọ̀ ànábì ń ṣèjọba lọ́tọ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ àdìsù yìí. ìwọ fúnra ẹ̀ náà wọn lá nàbí dẹ̀ kírun sí lára sọmọ yẹn pé a ti gbọ́ ní àdìsù ń bí wípé ó ti mọ̀ pé wọ́n ní kó o má kírun sí wọn lára ànábì fẹsẹ̀ rinlẹ̀ ó mọ̀ wọn lá nàbí ṣagídí ó kì pé innama khayyarani Allah ọlọ́run ọba ní kí n ṣẹ̀ṣẹ̀ yìí tó bá wù mí ọlọ́run ní istaghfir lahum aw la tastaghfir lahum ṣẹ́gẹ́tì mi nísìn ó lè tọrọ àforíjì fún wọn ó sì lè má tọrọ àforíjì fún wọn ṣẹ́gẹ́tì mi nísìn tó o bá sì tọrọ àforíjì fún wọn 70 marratan nígbà 70 náà sọ àdìsí yẹn o ànábì wa ní sàzídù ala 70 máa fi kún 70 yẹn ànábì dẹ̀ yarí wọn lá ànábì yarí ó kírun sí Abdullahi ibn Ubayy ibn Salul tó jẹ́ olórí àwọn mọ̀nàfìkì wọn ló kírun sí lára ó tún wà mẹ́ qal innahu munafiqun Umaru tún sọ pé mọ̀nàfìkì mà ní fa salla alayhi rasulullah ànábì dẹ̀ kírun sí lára ẹ máa gbọ́ o wọ́n ní fa anzala Allahu azza wa jalla láyà ẹ̀ṣẹ̀ wá sọ̀kalẹ̀ pé wala tusalli ala ahadin minhum mata abada ẹ wúrọ́ pé ọlọ́run ní má kírun sẹ́ni kankan lára nù wọn láyé wala takum ala qaburihi má sì dúró létí sàárè wọn ṣàdúrà ó ké ń bọ ní Umaru ti wá rí pé kọ́dínà haka Allahu ọlọ́run ti kọ́ fún ẹ pé kó o má kírun sí wọn lára ṣe wọn pé wọ́n ti sọ̀rọ̀ yẹn wọ́n tún mú mi wá tí wọ́n fi páàṣì tòkè ó yẹ ká béèrè pé òkè nísìn wọ́n ní lẹ́yìn ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọ àyà kalẹ̀ lẹ́yìn tó kírun sí mùnáfìkì lára lẹ́yìn ṣọ́ àníyá má kírun sí wọn lára mọ́ ìbéèrè rẹ o min ayna arafa Umar anna Allah qad nahahu níbo ni Umaru ti mọ̀ pé Ọlọ́run kọ́ fún torí pé Umaru sọ bí tàkìdì ni ó fa aṣọ mọ́ Nábì lára pé atusalli alayhi ó fẹ́ lọ́ọ́ kírun sí lára wá qad nahaka Allah Ọlọ́run sì ti kọ́ fún ọ bó gbọ́dọ̀ kírun sí lára Ànábì dẹ̀ tún sọ ń bẹ̀ pé khayyarani rabbi Ọlọ́run ní kí n ṣe èyí tó bá wù mí ni o gbọ́ o lè foríjì wọn o sì lè má tọrọ àforíjì fún wọn níbo ni wọn ò ti rí pé Ọlọ́run kọ fún Ànábì pé kó má ṣe kíni kó má ok ẹ wá jẹ́ àjọ gbọ́ àyà tí wọ́n fi parọ́ àdìsù yìí wá gbọ́ ń tá àyà yìí ń sọ fún Ànábì bóyá Ànábì tọ́lọ́run bá sọ̀rọ̀ nu Kùránì náà là Ànábì ẹyọ kan ti ń bẹnu àdìsù yìí ó rí pé Ànábì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n èyí tọ́lọ́run bá sọ̀rọ̀ nu Kùránì yìí lèmi gbàgbọ́ ṣòro Ànábì tí wọ́n ń sọ nínú àdìsù yìí èmi ò mọ̀ yìí ń rí torí kò jọ èyí tọ́lọ́run bá rán wá. bá mi lọ sínú súrátù Tawbah àyà 80 ó gbọ́ àyà 80 àkọ́kọ́ ni pé àyà tí wọ́n lò ń bì kìí ṣe àyà ẹni tó ti kú àyà àwọn tó wà láyé ni
tó bá wọ láti 76 ọlọ́run sọ ń bẹ̀ yìí pé alladhina yalmizuna al-mutawwi'in wà á rí pé ó ti ń sọ bọ̀ pé àwọn kan ń bẹ o tí wọ́n ń bú ànábì Muhammad torí sàrà tó bá lọ wò láti aya 58-59 nínú àwọn sàhábà náà ni o tọ́lọ̀ ni wa minhum man yalmizuka fi sadaqati nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí ń bẹ tí wọ́n máa bú ọ nítorí sàrà ń gbò bá pín fa in utu minha radu níjọ́ tó o bá fún wọn inú wọn dùn wọ́n gbà bẹ́ẹ̀ wa in lam yu'tu minha níjọ́ tó o bá fún wọn idha hum yaskhatun wọ́n máa bínú ọ̀rọ̀ law annahum radu ma atahumullah tó bá yẹ pé wọ́n bá yọ́nú sí ń tọ́lọ̀ fún wọn àtànẹ́bì rẹ̀ ni o wa qalu hasbunallah táwọn náà ṣe ẹni pé ọlọ́run ti tó wa sayutina Allahu min fadlihi wa rasuluhu ọlọ́run bọ̀ wá fún wa náà nínú ọlá rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ inna ilallahi ragibuna ọ̀dọ̀ ọlọ́run náà làwa náà ń rọkàn sí ọlọ́run wa ní innamas sadaqatu lil fuqara sàárà tá a tiẹ̀ ń sọ àwọn aláìní ni wọ́n ní o kí ló táwọn olówó ń ranjú sí yẹn pé àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ ni wọ́n ń ranjú mọ́ àyà yẹn ló ń bá bọ̀ ló bá débi wípé 79 ń bí pé alladhina yalmizuna al-mutawwi'in minal mu'minin àwọn tí wọ́n máa fi owó wọn tọrẹ nínú àwọn ẹni ọ̀rọ̀ tí wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ fi sadaqati lórí pé wọ́n náwó wọn láti fi ṣe sàárà walladhina la yajiduna illa judahum àtàwọn tí wọ́n èyí tiẹ̀ ṣolówó kọjá pé wọ́n kàn náà wọ́n bá ti ń bẹ lọ́wọ́ wọn ìgbìyànjú wọn ni wọ́n kàn náà fayaskharuna minhum wọ́n wà máa fà àwọn ẹ̀yẹ ṣe yẹ̀yẹ́ sakhara Allahu minhum ọlọ́run fà wọn náà ṣe yẹ̀yẹ́ o walahum adhabun alim ìyàwó sì jẹ wọn o ọ̀rọ̀ yẹn lọ́run wá ń sọ pé istaghfir lahum bó o bá tọrọ àforíjì fún wọn lórí ìwà tí wọ́n ń wù yẹn aw la tastaghfir lahum tàbó ò tiẹ̀ tọrọ àforíjì fún wọn in tastaghfir lahum 70 marratan kódà tó o bá tọrọ àforíjì fún wọn nígbà 70 falan yaghfira Allahu lahum ọlọ́run ò ní foríjì wọn ṣe rí falan yaghfira Allahu lahum yìí káti ẹ̀ tó ọlọ́run ní dhalika bi annahum kafaru billah torí pé àwọn tá à ń wí wọ́n kọtọ lọ́hùn wọ́n sì kọtọ jíṣẹ́ rẹ̀ wallahu la yahdil qawmal fasikina ọlọ́run ò ní fọ́nà àwọn òbílẹ̀ jẹ́ sáwọn eléyìí ti kú ni ẹ jẹ́ ká wá gbà yìí pé wọ́n lè lo ááyà yìí náà fẹ́ni tó ti kú torí pé alábùzù lọ́dọ̀ àwọn àfa wọ́n gbà wípé a lè máa ṣàálẹ́ṣà lórí tó ń wí nìkan yóò máa wà áàmù fún gbogbo tó lè nítumọ̀ sí ẹ jẹ́ ká wá gbà yìí pé àwọn ẹni yìí tán bá kú ní ń wí ọlọ́ni istaghfir lahum ò bá àforíjì wọn amla tastaghfir lahum tàbó tiẹ̀ foríjì wọn in tastaghfir lahum 70 marratan kódà tó o bá foríjì wọn nígbà 70 lan yaghfira Allahu lahum ọlọ́run ò ní foríjì wọn láyé ànábì wa lòun ò fi kún 70 lẹ́yìn tó sọ ń pa àní foríjì wọn ẹ dákun sọ̀rọ̀ tí ń bẹnu àdìsí ìbámu wo ló ní pẹ̀lú àdìsí mi pẹ̀lú Al-Qur'ani eléyìí pé Umar radiyallahu ta'ala anhu ó ń sọ fún Umaru wípé ó ń sọ fún ẹni pé kọ́dínà akallahu an tusalli alayhi ọlọ́run ti kọ́ fún ọ ìyẹn fi hàn pé àyà yẹn ti sọ kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́niyẹn ó tó kú ọlọ́run kọ́ fún ọ láti pé kó o kírun sí lára ànábì wa ń sọ yìí pé ànábì wa yapa ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ kalẹ̀ fún ó wá ní khayyarani ọlọ́run abá ní kí n ṣẹ̀ṣẹ̀ yìí tó bá wù mí bẹ̀ ni ó fún mi lẹ́ṣàṣà ni so ọlọ́run ní istaghfir lahum ọlọ́run tó istaghfir lahum istaghfir lahum 70 marra wọn àwa fi lan yaghfira Allahu lahum sí. ṣáàrà tí ni pé tó o bá tọrọ àforíjì fún wọn nígbà 70 tó o bá gbìyànjú ẹ èmi ọlọ́run ò ní foríjì wọn wọn lánàá bẹ tó bá yẹ bẹ màá fi kún 70 yẹn. ó mọ̀ túmọ̀ rẹ̀ ni ní tó bá fi lè mú yàn kéèyàn bẹ lọ nígbà 70 times kọ́lọ́ lóhùn onígbà kò ní gbà láéláé mọ́ni lan yaghfira Allahu lahum. àwọn àwé tí wọ́n ní ká máa fi wé Kùránì rẹ̀ tọ́lọ̀ la ya'tuna bimithlihi walau kana ba'duhum li ba'din dhahira kọ́lọ̀ ń kó síjú àánú wọ̀ wá pẹ̀lú ògbónọ́dọ̀ Ọlọ́run ibi náà ni a dúró sí ìwọ náà wá bí rẹ̀ léèrè
ìjẹ́wé kan ń bẹ tá a lè fi wí alukur'an nínú táwa náà bá sójú òpó lẹ̀ kájọ wá pè wọlé ìmọ̀ tá a bá ní lórí ẹ̀ káwa náà wá sọ ṣáálé fáwọn àdìsù ìwé kur'an tọ́lọ̀ ń dẹ̀ tánàbí sọ yìí pé òhíyà ìláyà wọ́n ń fi alukur'an yìí ránṣẹ́ sí mi liubaligakum láti máa fi jíṣẹ́ fún yín ni òhíyà ìláyà ní atluwa alukur'an wọ́n ránṣẹ́ sí mi kí n máa ka kur'an yìí níbi kan nílé unzirakum bihi wa man balaga láti fi jíṣẹ́ fún yín àtẹni tí ò tí ì dáyé tọ́rọ̀ yẹn ó de tí gbọ́ rẹ̀ ọ̀rọ̀ ànídàn abẹ́rẹ́ gbẹ́ ẹ̀ tá bá tiẹ̀ sọ pé kìrìní sádìsì báwo láti kírun báwo láti gbà wẹ̀ ẹnìjọ́ tí sọ̀yìn Muslim lànàbì fi kírun àti sọ̀yìn Bukhari òun náà làwọn sàhábà fi kírun àbáwọn ní tíra ń jọ́ tó ń kí. so engineer ọlọ́run mọ̀ ṣe léyìí láwùí mọ́ fún wa eléyìí náà kájọ lọ wòye sí àwa náà tá a jẹ́ látakò ẹnu ẹ̀jẹ̀ àwòye sí o sọ̀rọ̀ yìí jọra wọn baba amudul markaz ọlọ́mọba aṣàlékún àlàáfíà fún wọn allahumma ya man shafaita ayuba wa kashafta dura yaquba ishfi kulla maridin yata'allam wa la yatakallam allahumma inna nas'aluka ash-shifa li shaykhina habibillah adam abdullah lilori wa li kulli ruhin ajazat an inna bisabab al-marad rabbi ari thumma awwid thumma ishfi kulla nafsin la ya'lam bi waj'iha illa anta laqad ja'akum li ilafi inna atayna. tẹ́ bá wa ṣe ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.